mo bẹ̀rù rẹ mo bẹ̀rù rẹ o mo bẹ̀rù rẹ ọba tó dáyé. Mo ṣèbà Elédùmarè, mo ṣèbà Ọlọ́run, mo ṣèbà àjọkẹ́ ayé, mo ṣèbà àṣàkí ọ̀run, mo ṣèbà ọba tó ń fi àṣírí hàn ni, mo ṣèbà ọba tó ń tú àṣírí kí ọjọ́ ibi tó dé. Mo ṣèbà rẹ o Elédùmarè, mo ṣèbà ẹ̀yin àgbààgbà, mo ṣèbà yín o. Ẹni òjíṣẹ́ tuntun délé ní kí ló tún fẹ́ sọ? Ẹni ìwọ tí ẹ rí ìran gidi tí àfi ọ̀rọ̀ ìran ikú. Ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí òun ló máa ń fi àṣírí hàn. Á fi àṣírí hàn onítọ̀hún kí ọjọ́ ibi tó dé, kí onítọ̀hún lè mọ nǹkan tó máa ṣe. Tẹ́ bá rántí, mo sọ ọ̀rọ̀ kan bí mo ṣe rí ìran yẹn gbà náà. Mo ní láàrin àwọn òṣèré yìí sẹ́ẹ̀, mo ẹnìkan nu wọn fẹ́ lọ, tẹ́ bá rántí gbà náà, ṣùgbọ́n àwọn fi rán mi kí n dárúkọ wọn. Ẹ̀rí ìgbà yẹn ni Murphy lọ. Ẹ̀rù bá mi gbà náà, mo jáde ńgbà náà, mo tún sọ̀rọ̀ again. Òun ló fi jẹ́ nǹkan nígbà tí mo wọlé pé mo ṣèbà rẹ, mo ṣèbà rẹ o, mo ṣèbà rẹ ọba tó dáyé. Ẹni kí mo tún wá sọ lénìí, ohun tí a mú mi rí òun ni mo fẹ́ wá sọ. Ohun tí ẹlẹ́dàá aṣẹ̀dá mú mi rí òun ni mo tún wá sọ. Ìbá má sọ, ó mà ga, ó mà ṣe o. Ìbá má bọ́ ta rárá kí n tẹ̀ wá sọ. Ṣùgbọ́n a ní láti sọ ká má bàa jẹgba. Torí mo tiẹ̀ ti jókòó sórí bẹ́ẹ̀dì, mo ti ara ń tẹ fóònù mi jẹ́jẹ́. Ẹ̀mí yẹn ọ̀rọ̀ nǹkan tí mo fi hàn ẹ́ ṣó ti lọ sọ. Òun ló jẹ́ kí n bọ́ta kí n wá sọ. Ṣé rí láàrin ẹ̀yin òṣèré, àrán mi sọ́dọ̀ àwọn òṣèré àwọn Yíbò, àwọn tó ń ṣe English film, àrán mi sí wọn. Ṣé rí àwọn tó jẹ́ tiwa, ẹ má bínú, kàtá ti dé nídọ̀, òtútù ti dé lọ́dọ̀ wa ni. Ṣé rí àwọn tó jẹ́ tiwa nílẹ̀ Yorùbá, kẹ́lẹ́ bá mọ̀ yín pé Ọlọ́run nífẹ̀ẹ́ àwa Yorùbá gidigidi gan ni, ló fi máa ń jẹ́ kó máa ń ránṣẹ́ sí wa. Ṣùgbọ́n some people will take it for granted, wọ́n ní kí ló ń sọ. Ẹ má jẹ́ kí n mú ọ̀rọ̀ ti Yorùbá nation. Ẹ jẹ́ ká fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. A ṣe ń padà bọ̀ wá díẹ̀ o. Ó ní àgbò tó fẹ̀yìn rìn, agbára ló lọ mú wá. Òun ni ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀. Ṣé rí láàrin àwọn òṣèré lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ tiwantiwa àwọn Yorùbá, Nollywood actor àti actress. Bí mo ṣe rí ìran yẹn, ẹ mọ̀, I will just go straight to the point. Mo kì í like máa ṣe ti fi hàn mí, máa sọ pápápá tèmi, mo ti kúrò ní, because let me just tell you the truth. Kì í ṣe nǹkan tó wù mí láti wá máa sọ, but kí ni mo fẹ́ ṣe? Ọlọ́run rán iṣẹ́ olóòní jẹ́, ta ni tíṣà ẹ̀? So bó ṣe jẹ́ nìyẹn. Ṣé ní láàrin àwọn Yorùbá actor, ó lágbára o. Kí ló dé tí ẹ ò ṣe ra yín lọ́kàn? Ẹ ṣe ra yín lọ́kàn, ẹ má ṣe ẹ̀tanú síra yín, ẹ fi ìfẹ́ bá ara yín lò ó. Ẹ má jẹ́ kí Sátánì ráyè nínú industry yín, because iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ ayé ni, gbogbo wa la mọ̀. Táṣírí ẹlòmí ní àṣírí òun náà tú yìí o, á bẹ̀rẹ̀ sí ní gbógun. Ẹ ṣe bí àjẹ́, ẹ ṣe bí èmèrè, ẹ ṣe gbogbo ẹ̀. Ṣé èèyàn mọ̀ páṣírí àwọn kan lẹ́yìn tú síta ni? Ẹ kàn lè fẹnu sọ ni. Ẹ ń ṣe ní fọ́ọ̀mù kẹ́ máa fi ṣe múvì jáde. Ẹ kàn rò bóyá ẹ ti ṣe múvì náà kẹ́kọ̀ọ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ ni. Mo mọ̀ láàrin yín àwọn kan ò jókòó tẹ̀tẹ̀rẹ̀ ò bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn kan ikọ̀ àjókòó tẹ̀tẹ̀rẹ̀ kan ti ṣe múvì kan ti gbowó wọn ó tán. Ó yẹ kí ẹ̀yin òṣèré kẹ́ ní mentor, each one of you yín, or kí sọ wípé kẹ́ ní àwọn wòlíì tó máa gbàdúrà fún yín.
because iṣẹ́ yín ẹ lè má ráyè gbàdúrà fún ara yín gbà mí. Travel lọ síbí lọ síbí lọ síbí lọ síbí lọ síbí bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tẹ́ bá ní àbí wòlíì àbí bí àfáà àbí bí babaláwo tó jẹ́ original ni o tí ò ń ṣe fake o, kó máa bá yín fi ẹ̀mí ṣọ́nà ní gbogbo ìgbà fún yín, ibi ò mà ní ṣẹlẹ̀. Ṣùgbọ́n mélòó nu yín ló ní. Anyway, èmi ajíṣẹ́ tọ́lọ́ rán mi, then àwọn tó tún máa ń bú wa náà wẹ́ ìṣèwẹ́ mo rán yín iṣẹ́. Ẹ bá bú mi jù bẹ́ẹ̀ lọ, no be you send me message na, àbí na God send me, no be you send me. So if you like, may abuse me, I don't care. Ṣẹ́rẹ́ ni tí mò ń sọ ìtí àfihàn mi, mo mọ́rùkú ẹ o. Ṣùgbọ́n wọ́n máa ní ta ló, báwọn làwọn Yorùbá ṣe máa sọ̀rọ̀ yẹn. Ta ló máa gbọ́ ìjọ ikú ẹ̀ tínú ẹ̀ máa dùn? Ta ló máa gbọ́ pé òun fẹ́ kú tínú ẹ̀ máa dùn? Ṣùgbọ́n torí pé Ọlọ́run nífẹ̀ẹ́ wa ni. Ó mà ṣe o. Ṣẹ́rẹ́ ni tí mò ń sọ yìí, àgbàlagbà ni o. Àgbàlagbà nínú àwọn òṣèré ni o. Àwa mú mi rí pé ọwọ́ kan nà wá láti òkè, oh my God, láti òkè, láti ọ̀run, ọwọ́ kan nà wá láti ọ̀run, ó dẹ̀ mú ẹni yẹn báyìí. Ìgbà tí mo wá sọ fọ́kọ mi, mo ní ìran báyìí báyìí mo rí o, mo dárúkọ ẹni yẹn, mo ní ẹni báyìí báyìí báyìí, ní pé mo ní mo dẹ̀ rí pé ọwọ́ kan wá láti òkè, ó dẹ̀ mú ẹni yẹn báyìí. Ọkọ mi wá ní ipe bóyá ká gbàdúrà pé kí bí má ṣẹlẹ̀ sí kí ní kankan, mo wá ní no, mo ní ẹni yẹn, mo ní àsìkò ẹ̀ ti tó lọ́lọ́run fi mú lọ. Èmi á kàn rọ̀ wá pé ohun tí a bá máa ṣe, àní ẹ jẹ́ á máa ṣe mímọ́ mímọ́. Tí o bá di ọmọ kìnìún ọmọlàkejì ẹ sínú sọ fún yín pé nǹkan tó o ṣe lélẹ̀ torí because kò sẹ́ni tó mọ àsìkò àti ọjọ́ tí ó kọ. Nídìí èyí, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òṣèré, tẹ́ ẹ wà nínú tíátà Yorùbá movie industry, tẹ́ ẹ jẹ́ àgbàlagbà, ẹ tún wà yín ṣe o. Ẹ tún ìwà ara yín ṣe o. Àwọn tí ẹ bá ṣẹ̀ ẹ bẹ̀ wọ́n pé ẹ ṣẹ̀ wọ́n, àwọn tó bá ṣẹ̀ yín ẹ bẹ̀ wọ́n pé ẹ pè wọ́n pé lágbájá lágbájá ó ṣẹ̀ mí. Even though kó ti tọ́dún 10 ọdún 20 years pé lágbájá lágbájá ó ṣẹ̀ mí. Àwọn tẹ́ ẹ bá ṣiṣẹ́ àwọn tẹ́ ẹ gbowó iṣẹ́ tẹ́ ẹ tí bá wọn ṣe, ẹ bá wọn ṣe o. Kí ẹ̀yin yín lè dáa. Ẹ wò pé èwo lòjíṣẹ́ tí ń sọ yìí, ohun tí a fi rán mi, òun náà mo wá ń sọ. Kò sẹ́ni tó mọ ọjọ́ tó kọ o. Kò sí ẹ̀dá alààyè tó mọ̀ pé ìjọba ẹ̀ lóun máa kú, ìjọba ẹ̀ lóun máa kú, kò sí ẹ̀dá tó mọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe rere. Ẹ jẹ́ ká ṣe rere o torí ọjọ́ ọ̀la. Ẹ jẹ́ ká ṣe rere o torí ẹ̀yìn. Ẹ jẹ́ ká ṣe rere o kí wọ́n lè máa rántí wa pé ẹni yìí ó ṣèyàn dáadáa ni, àlàmú ẹ̀ ṣe nìyàn. Ẹ̀yin Yorùbá industry, ẹ rí pé mo tún sọ, ẹ ṣe rere o, pàápàá jùlọ ní àárín ẹ̀yin àgbàlagbà ẹ wà ní Yorùbá industry. Mo sọ fún yín, ọwọ́ yẹn wá láti òkè, ó mú onítọ̀hún báyìí, ó mú lọ. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn kì í ṣe páyé ló pa wá bí kankan o, àkókò ẹ̀ ló tó o, ṣùgbọ́n kó ṣe rere kó tó di ìgbà àkókò ẹ̀. Mo mọ onítọ̀hún o, wàláì mo morúkọ ẹ̀, ọlọ́run ẹlẹ́dàá gbọ́, mo morúkọ onítọ̀hún, ṣùgbọ́n a ò fi rán mi kí n sọ orúkọ onítọ̀hún. A ò fi rán mi o kí n sọ orúkọ onítọ̀hún. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi lórí Òjíṣẹ́, ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún wa. Gẹ́gẹ́ mo ṣe sọ tẹ́lẹ̀ pé nǹkan tí mò ń sọ yìí kì í ṣe nǹkan tó dùn mọ́ mi nínú láti sọ. Kò ṣe nǹkan tó dùn mọ́ mi nínú, mo gbogbo àmọ́ máa fi gbogbo ẹnu sọ. Kò dùn mọ́ mi nínú láti wá máa bọ́ síta wá máa sọ pé nǹkan t'Ọlọ́run fi hàn mí nì, because ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ti bà òjíṣẹ́ Ọlọ́run àlàyé jẹ́, kò jẹ́ kí àwọn ènìyàn bílíìfù nínú Ọlọ́run mọ́. Fine, ẹ lè má bílíìfù nínú Jésù, I don't care. Ṣọ́rọ̀ mi yẹ yẹn, ẹ má ṣì mí gbọ́ o, ẹ má ṣì mí gbọ́ o, because bí Jésù ṣe wá sí ayé,
bẹ́ẹ̀ ni ànábì ṣe wá sí ayé, bẹ́ẹ̀ ni àwọn Ọbàtálá ṣe wá sí ayé, ṣùgbọ́n Ọlọ́run tó dá gbogbo ẹ̀dá alààyè òun ni mo fẹ́ kẹ́ bìlíìfù nínú ẹ̀ o. Ẹ bìlíìfù ní ẹ má sọ pé kí ló sọ ta ló rẹ kíní kan ẹni pé mo rẹ́rìn. Don't try it please. A ò ní jẹ̀yà oníyà o, a ò dẹ̀ ní forí gbé nǹkan tí ò ń ṣe tiwa o. Tí nǹkan tí mo bá ń sọ tí ò bá dùn mẹ́nu, just pass please. Ẹ jọ̀ọ́ ẹ má bú mi, ẹ jọ̀ọ́ tí n bá ti jíṣẹ́ tí Ọlọ́run rán mi lórí channel yìí tá à ń pè lójíṣẹ́ yìí, ẹ rí pé òjíṣẹ́ mo fún channel yẹn, ẹ jọ̀ọ́ ẹ má bú mi, mo mọ reason o ẹ má bú mi, ẹ lè sọ̀rọ̀, ẹ lè ní má sọ̀rọ̀ rárá, ẹ kàn ṣáà filẹ̀ bẹ́ẹ̀, because nǹkan tí ò bá dùn mọ́yàn nínú téèyàn bá ń ṣe kẹ́nìkan tún wá máa búyàn, how do you feel, you know? So gbogbo ẹni mo fi sọ, ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run bá rán yàn èèyàn gbọ́dọ̀ jẹ, kó má di ìpolú ẹ máa jẹ gbàtọ́ kó tó wá máa jíṣẹ́ tọ́lọ́run rọ̀. So nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ní orí Òjíṣẹ́. Ẹ ṣé o púpọ̀ ẹ̀yin ènìyàn mi, Ọlọ́run á fi ojú àánú á fi wò wọ́n. Gbogbo àwọn film industry, àwọn tó jẹ́ àgbàlagbà, Ọlọ́run á bá wa sún ọjọ́ ikú wọn, let me just put it like that, I'm sorry, ọjọ́ ikú wọn kọ́nà bá wa sún sí iwájú, kọ́nà jẹ́ kí ẹ̀mí wọn gùn, kọ́nà lọ́ra ẹ̀mí wọn, because kò sẹ́ni tó máa kú tí inú wa máa dùn sí. Ìgbà yẹn la máa lọ máa gbé gbogbo fọ́tò, gbogbo fídíò, gbogbo fíìmù tí ìyá yẹn ti ṣe àbí tí bàbá yẹn ti ṣe, ẹ má sọrí, ẹ má bínú, ẹ rí pé mo ṣe kàtá gan tún ti dọ́dọ̀ wa, kò yẹ kí mo sọ pé kò yẹ kí n bó tara rárá, but I have no choice. Tó bá di pé tí ìyá yẹn bá kú àbí tí bàbá yẹn bá kú, ìgbà yẹn la máa lọ máa gbé gbogbo fídíò tó ti ṣe wá, wọ́n ṣe nígbà tí Murphy. It is well. Ẹ ṣé gan, mo dúpẹ́, kí Ọlọ́run elédùwà kó bá wa sún ọjọ́ ikú wọn sí iwájú. Àgbàdo ṣe máa sọ Yorùbá, ẹ má bínú mo ṣe wá ṣe pronounce Yorùbá yẹn. Kí Ọlọ́run fún wọn ní ẹ̀mí gúngùn, bẹ́ẹ̀ ni, kí Ọlọ́run bá wa fún wọn ní ẹ̀mí gúngùn, kó tún fi ọjọ́ kún ọjọ́ wọn. Ṣùgbọ́n kó má wà ráre o, tí ẹ wá gbọ́, ṣùgbọ́n kó má ṣe kí ni, kó má wà ráre. Ẹ jẹ́ n filẹ̀ bẹ́ẹ̀, ẹ ṣé tí ẹ bá wa gbọ́. Ṣé rí tí tẹ́ fi ń wò wá lórí Òjíṣẹ́, etí yóò mà nídìí ojú tẹ́ fi ń wò wá, ojú náà sì ní fọ́ o. Ṣé rí gbogbo ẹ̀yin subscriber lórí Òjíṣẹ́, mo kí yín o, ẹ ṣé, iṣẹ́ takuntakun lẹ ń ṣe o. Tẹ́ ẹ wò wá, tẹ́ ẹ wò pé àwọn ọmọ kékeré wọn ló ń sọ̀rọ̀, ẹ ṣé, mo dúpẹ́ o. Títí tìgbà tí a ó tún máa pàdé o ní ìgbà mìíràn, ó dàbọ̀.